Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ wa, tẹ́ ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń sì ń comment. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pè wá, ó múnú wa dùn. Torí pé ó fi hàn pé ẹ̀ ń tẹ̀lé wa, ẹ sì ń fẹ́ ká ní ọjọ́ iwájú. Gbogbo ìgbìyànjú tá à ń ṣe ni pé ká ní àfipamọ́ àti àkọsílẹ̀ fún ọjọ́ iwájú láti máa tọ́ka sí. Ìbéèrè méjì ni ó wáyé tó sì rú èmi náà lójú tí mo fẹ́ bi àwọn ọlọ́rọ̀. Mo ti sẹ́ǹdì kan sí àwọn bàbá wa tí ọ̀rọ̀ kàn. Èkejì ó ní ti bàbá Olúwo, mi ò láyé fóònù nọ́mbà bàbá ní bá sẹ́ǹdì ẹ̀ sí kábíyèsí. Ìbéèrè àkọ́kọ́ tí ẹni ìbéèrè ni pé kí ni àjọṣepọ̀ tó wà láàárín àwọn ìran Ọbalùfọ̀n àti ìran Olúfọ̀n, yàtọ̀ sí wípé àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọ Òtù Òjìire, wọ́n jẹ́ ìran Òtù Òjìire, ìran Ifẹ̀. Mo ti fi ìbéèrè yìí sọwọ́ sí bàbá wa Olúfọ̀n ọmọ Kẹ́làgbáró, bàbá Peter Ìpàdéọlá, ìlú Fẹ́mi lóyè, ẹ̀mí yín ó gùn bàbá. Bàbá yìí jẹ́ ẹni tó ní ìtẹríba púpọ̀, wọ́n sì nífẹ̀ẹ́ àṣà. Mo ti fi sọwọ́ sí wọn, mo sì tún fi sọwọ́ sí àwọn kan tí wọ́n mọ̀ jù mí lọ, torí pé wọ́n ní ẹnìkan ìmọ̀ lé bàbá ọmọ jọmọ lọ, ẹnìkan ò lè mọ̀ tán Olúfọ̀n ju bàbá Olúfọ̀n lọ. Ẹ fún mi láàyè díẹ̀, gbogbo àwọn ìwé tó sì yẹ káàkà náà ń kà lọ́wọ́lọ́wọ́, màdámù láìpẹ́. Ìbéèrè kejì tí ẹni ìbéèrè ó ní ṣe pẹ̀lú Ìwó. Torí ní ọ̀sẹ̀ tó lọ, bẹ́ẹ̀ bá rántí, a sọ̀rọ̀ nípa Ìwó, a sì sọ̀rọ̀ nípa bàbá wa kábíyèsí Olúwo ọba Àkànbí tìlúwà. Kábíyèsí, ẹ̀mí yín á gùn. Kìí ṣe pé à ń bú yín tàbí à ń rí yín fín. Bí nǹkan bá rú ọmọdé lójú, ibi àgbà ni, kìí ṣe tọjọ́ orí. Ní tipò bàbá lè jẹ́ fún wa, nítọjọ́ orí kọ́. Bẹ́ẹ̀ bá wá ń ṣe àwọn nǹkan kankan tó bá kù díẹ̀ káàtó, àpèrè tẹ́ ẹ jókòó lé ẹ̀yin kọ́ lẹ ní. Àwọn kan ti wà ńbẹ̀ ṣáájú yín, ẹ débẹ̀ lónìí ni. Ṣùgbọ́n bàbá, ẹ ṣe níṣe tọmọ yín ó fi róyè yìí jẹ lọ́la. Ń táwa wà fún nìyẹn o. Àpèrè Olúwo ò lè bàjẹ́ láíláí. Wọ́n ní ìtàn, wọ́n sì níran. Kí n tó sọ ìbéèrè tẹ́ni ìbéèrè, ẹ jẹ́ kí n pàkíyèsí yín, bàbá tó ń gbé dé o. Kábíyèsí Olúwo tó ń gbé dé o. Méjì ni bàbá tó ń gbé dé lẹ́ẹ̀kan o, tí méjèèjì sì gba kábí bàbá léèrè o. Èkíní ni pé ládédé rí tí bàbá kọ́ ilé Lúwo Gbàgídà, Lúwo Àyárè, Lúwo Àbẹ̀joyè. Mo sọ fún àìtúmọ̀ Lúwo, mo sì sọ túmọ̀ Gbàgídà fún wa, fún àwa tí a mọ̀. Torí pé nínú ọ̀rọ̀ kan tí bàbá sọ nígbà kan tàbí táwọn kan sọ ni pé Ìwó ni Lúwo ti wá sífẹ̀ láti wá jọba. Rárá o, wọ́n àti ìtẹ Ìwó dó rárá nígbà tí Lúwo jọba nílé Ifẹ̀. Mo sì bá yín sọ pé Elúbámiwò oníyá wa jẹ́. Ọ̀ọ̀ni ni ó sì lọ́ọ̀ni àkọ́kọ́ tó jóbìnrin. Mo ṣí fìlà fún tẹ́ tó ga jùlọ ní gbogbo ilẹ̀ Òtù Òjìire, káàdì ẹ̀ pé ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú, ìtẹ́ tó ga jù ó ní ìtẹ́ Ọọ̀ni. Elúbámiwò Gbàgídàràbà. Mo sì sọ fún wa, ìyá yìí lọ́kọ, ọkọ wọn ni ọba lọ́ràn. Bàbá Àṣàká Ọláwùsì, ẹ̀mí yín á gùn, àwọn ni ọba lọ́ràn ti lóde lónìí. Ọba lọ́ràn ti Ìlọ́ràn. Màmá yìí sì bí ọmọ 11. Oníràníkí ara ọmọ màmá ni. Olúkẹrẹ tìkẹrẹ Èkìtì, mo ti gbé interview èmi àti bàbá Olúkẹrẹ, mo ti gbé jáde yẹ lọ wo àwọn iṣẹ́ tá a ti ṣe. Tí bàbá fẹnu ara wọn sọ pé àníṣe ọba lọ́ràn ó ní bàbá àwọn, Lúwo òun sì ní ìyá àwọn.
elú bá mi wò ṣùgbọ́n ẹ̀mọ̀ ẹgbẹ́ Yorùbá kì í pe ọ̀rọ̀ ọjà Bánkẹ́ Adébánkẹ́ tàbí Olúbánkẹ́ tàbí ẹbí Bánkẹ́ tàbí ará Bánkẹ́ Yorùbá sọ pé Bánkẹ́ Adékúnlé Yorùbá ní Kúnlé. Àwọn orúkọ kan ti ẹ̀wà tó yẹ pé àti gégán ó kọ́ lẹ́nu fún àpẹẹrẹ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ẹ̀mí yágùn bàbá Adéyẹyè Yorùbá sọ pé Déyẹyè tàbí Yẹyè ń ló fà á tí wọ́n fi gé Lúwo kúrò lára Elúbámiwò Gbàgídàràbà ó ní wọ́n gbé Gbàgídà kúrò ńbẹ̀. Bàbá ti sọ oríṣiríṣi ìtàn nípa Lúwo láti bàtàn jẹ́ ni àbí láti tún tàn ṣe. Bàbá wa lọ kọ́ ilé Lúwo Gbàgídà sí Wó. Ẹ jẹ́ àjọ wò August 31st lágbára Ọlọ́run oṣù tó ń bọ̀ ọjọ́ 21 àmú gbogbo ẹ̀wà fún ilé live lágbára Ọlọ́run ni wọ́n máa ṣe ọdún Olúwo nífẹ̀ẹ́ kìí sọ ọdún òrìṣà. Mo máa ń sọ ṣe rí àwọn nǹkan kan wà renaissance ni wọ́n ọ̀pọ̀ nílé Ifẹ̀ ó pọ̀ láwọn ilẹ̀ òtù òjìire káàkiri fún àpẹẹrẹ nísìn tí wọ́n bá ní wọ́n sọ ní Òkè Ìbàdàn nìbàdàn renaissance ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó gbé wọn dé Òkè Ìbàdàn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó yẹ ká máa sọdún kan tí gbogbo wọn máa ṣe ṣùgbọ́n tí àkọ́bí ara sí ń lọ́dún tí àwọn Balógun Ọdẹ́rìn lọ ní 1840 tí wọ́n lé Fúlàní l'Óṣogbo bí bẹ́ẹ̀ kọ́ Emir of Òṣogbo Emir of Ifẹ̀ bóyá Sultan of Ifẹ̀ náà bá tiẹ̀ fún wa torí pé wọ́n á rò pé ẹ̀yin ní ṣọ́ọ̀ṣì torí pé tí wọ́n á wá ẹni tó mọ empire ṣe láyé Fúlàní jẹ́ kan orí wa ló bá wa ṣe. Renaissance ní wọ́n sọ ọdún Kírìjì Renaissance ìrántí ní ṣe bá ń ṣe posúmọ́ bàdé fún yàn. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹni bá ti jẹjà jù gèrè lọ kò tí ẹ̀ sí kò sẹ́ni ó jíyàn dodo ẹ̀mí ẹni sòṣèlú jà àwọn bàbá yẹn lọ mi ò tí mọ̀. Ẹ̀wù nǹkan wọ́n ń ṣèrántí bàbá. Bẹ́ẹ̀ náà ni tá a bá sọ wípé wọ́n ń ṣe ọdún kan kìí ṣe gbogbo ẹ̀ náà ni bọ̀rìṣà. Now bàbá wa kọ́ ilé Lúwo Gbàgídà wọ́n kọ́ sí Ìwó. Kí ni ète bàbá? Ó yẹ ká béèrè. Tá a bá sì ń béèrè lọ́wọ́ yín bàbá alẹ́tọ̀ọ́ láti béèrè torí pé ọmọ òtù òjíire ni wá ọmọ òtù òjíire ni pẹ̀lú gbogbo ọgbọ́n tẹ́ gbọ́n tó bàbá bẹ́ẹ̀ ti lẹ́ fẹ́ràn àwọn àràbù tó lè sọ fún wa pé ilé àràbù ni wọ́n ti bí Lúwo kò ṣeé ṣe. Kẹ́ẹ̀dìdì lónìí kẹ́ẹ̀ sọ pé àwa pìtàn Lúwo ní a bá sọ pé àràbù ni wọ́n ti bí. Ilé Ifẹ̀ láti bí Lúwo Ilé Ifẹ̀ ló ti jọba. Lúwo ò sì dé Ìwó rí gbogbo ẹ̀yin ọmọ Lúwo lẹ lọ Ẹlẹ́kóso Oníràníkín Olúwo Òkè bóyá lẹ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Ìwó méjì ló wà ó ti ẹ̀ṣẹ́ sí bó ní méjì lọ́tọ́ láti wájú lọ́wọ́ ni. Àwọn tó bá dá wa lójú láàmú wa fún yín. Olúkẹrẹ tìkẹrẹ Èkìtì àti Olúwo ti Wó márùn-ún tá a ti mọ̀ dáadáa tó dájú nìyẹn. Tó bá di on the 31st August gbogbo àwọn ọba ìní bọ̀ ń fẹ̀ èmi wà ní Ìkẹrẹ Èkìtì tí bàbá Olúkẹrẹ Kábíyèsí Ọbásọ̀yìn Òkòmọlẹ́sẹ̀ kejì àgbàgbà fìàfì alápá fáàrí ẹ̀mí yágùn bàbá tí bàbá sọ pé ọjọ́ yẹn wọ́n ló bọ́ sí ayẹyẹ ọdún 5 táwọn lórí oyè ṣùgbọ́n fún ìyá àwọn máa sún ọjọ́ yẹn síwájú wọ́n á sún ọjọ́
anniversary àwọn asún síwájú láti lè rí pé àwọn kópa níbi ọdún ìyá àwọn. Bàbá Olúwo alága tẹ́ ẹ kàn àga tẹ́ ẹ kàn ṣe sílé ìyá yín tẹ́ ẹ ní kí wọ́n máa dá sọ́ọ̀bù pé ńgbà tẹ́ ẹ bá wà òun lẹ́ẹ̀ máa fi jókòó ó wà ní tí wọ́n bá ń páàkì ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kan. Wọn ò sọ pé ìsọmọ ilé ibẹ̀ ẹ̀yin náà ò sì tí ì jáde síta kẹ́ ẹ sọ pé ẹ̀yin sọmọ ilé ibẹ̀. Ìyẹn ìkíní o. Ìbéèrè tẹ́ni wá bí mí o tí mo ní mo bí dádì wa o kábíyèsí Olúwo tìwó ọba Àkànbí Tẹ̀lúwà ó ní pé kí ló dé tí bàbá jẹ́ Tẹ̀lúwà nígbà tó jẹ́ pé Tẹ̀lú yìí Adékọ́lá Tẹ̀lú òun ni ó tẹ Ìwòdó tó sì jọba àkọ́kọ́ ajẹ́pà àti kọ́kọ́ rí Tẹ̀lúwà Tẹ̀lútù lọ́yẹ kẹ́yìn jẹ́ ẹni yóò tún wá dúró mẹ́ ó ní gbogbo àwọn tó ti wá ń jọba níwò sáwọn èso ọmọ Tẹ̀lú ni. Nígbà tí ó béèrè mo ní èmi náà mọ̀ ronú débẹ̀ mo wá ṣèlérí fún mo ní màá bá gbé sáfẹ́fẹ́ bàbá ẹ nílò àti ṣàlàyé fún wa o aláwọn tó ti jọba ṣáájú yín Adékọ́lá Tẹ̀lú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ ọba aládé ẹlẹ́ẹ̀fi baálẹ̀ bẹ̀rẹ̀ òótọ́ sì ni Ìwó ò fi baálẹ̀ bẹ̀rẹ̀. Adékọ́lá Tẹ̀lú ó nìyẹ́ ẹ̀gbádé fún mo ti ṣèwádìí tó pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Sòókò Nurudeen Arógundádé wọ́n ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé lórí Ìwó. Ọ̀rẹ́ mi Hasan Arówójedé ìwé tẹ́ ẹ̀kọ́ mo rí mo kà á tó ṣàlàyé bí Tẹ̀lú ṣe jẹ́ àtàwọn ọmọ míì ṣùgbọ́n ẹ tún nílò láti tún ràn wá lọ́wọ́ sí àwọn àní ọmọ mọ́kọ̀ọ̀kan láyà fẹ́ mọ̀ wọ́n. Àṣà Ọọ̀ni tẹ́nìkan dárúkọ pé ọmọ ló jẹ́ sí Lúwo Gbàgìdá kò rí bẹ́ẹ̀ ọmọ ilé kan náà jọ ni wọ́n. Àṣà Ọọ̀ni Ọ̀rá Ìgbómìnà ọmọ ilé kan náà ò ní wọ́n. Nígbàtí Àṣà Ọọ̀ni ń gbadé níbi oṣù mélòó sẹ́yìn àwọn ará ilé Òwòdó wà ń bẹ̀ bàbá wa Sòókò Adéwùsì àwọn ni wọ́n ṣáájú àwọn ará ilé Òwòdó lọ. Ẹ bá wádìí afálàyé iye ọba tó ti jẹ níwò báwo ló ti jẹ́ tó wá jẹ́ pé ẹni jẹ ní ìsìn ló wá jẹ́ first tí gbogbo wọn bá jẹ́ ọmọ Adékọ́lá Tẹ̀lú ẹ̀jẹ̀ àmọ̀ tó bá sì jẹ́ pé wọ́n pín adéédé ni pẹ̀lú àwọn kan ó ṣeéṣe pé àwọn Fúlàní náà ti jọba lọ́dọ̀ yín ẹ̀jẹ̀ àmọ̀ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká mọ̀ a sì máa béèrè ẹ̀ ní bínú àbú yín àbẹ́ ìsọmọ Lúwo Gbàgìdá ṣùgbọ́n nínú èrò àwa kan ilé tẹ́ ẹ kọ́ síbẹ̀ yẹn Ifẹ̀ ló yẹ kẹ́ ẹ wá kọ́ síbi tí wọ́n sì yá yín sí ṣé bí mo èmi débi tí sàárè Lúwo wà ẹ̀yin náà débẹ̀ gbà tẹ́ wá fẹ̀ ẹ sì délé bàbá yín Ọba Lọ́ràn kò sí yàn bẹ́ẹ̀ kò rújú ẹ sọ pé kì í sọba Lọ́ràn ló bí yín Ọba Lọ́ràn ló bí gbogbo ọmọ mọ́kànlá tí ya ìbí ṣùgbọ́n a ti ń wádìí bó ní gbogbo wọn sọlẹ̀ sí ẹ ràn mí lọ́wọ́ wọ́n sọ fún wa wípé ní àkókò ọmọ Lúwo kan wà ń bẹ̀ Ẹ̀sùn Èkìtì ọmọ Lúwo ni wọ́n pè wọ́n mi ò tí ìwádìí ẹni pé ìgbà tí mò ń ka àwọn tó dá mi lójú àwọn márùn tó dá mi lójú mọ́ kà mi ò ka àwọn méjì tí mo tún ṣe ìdárúkọ ẹ̀ ọwọ́ alé wọ́n ròyìn pé ọmọ Lúwo ni àwọn kan ní ara alé Lúwo ni bó bá ti jẹ́ ẹjẹ́ àmọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lákòókò ẹ ràn wá lọ́wọ́ ńlá fi ń sọ pé ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin èèyàn a fẹ́ jáde a fẹ́ ṣèwádìí a fẹ́ lákọsílẹ̀ lórí gbogbo tí a bá ń ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́. Èkejì tí dádì wa bàbá Olúwo tí wọ́n tún dánwò ẹni ìsìn lára fọ́ọ̀kì èèmù
ṣé ẹ lálejò tó bá fọ́ fìtílà alalẹ́ la máa rántí ẹ̀ látúndéédé rí o ọmọkùnrin aláfẹ́ kan tí ó máa ń gbèjà àwọn èèyàn tá a lè pè ní activist tí wọ́n pè ní very dark man ó lọ kí bàbá Olúwo bàbá bá fi joyè o Atáyéṣe of Yorùbá land. Bàbá lẹ́tọ̀ọ́ láti fìyàn joyè ẹ má sì rí gbọ́ ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ Yorùbá land ṣe rí kì í ṣe àsìkò yìí ló jẹ́ ká máa wá ṣe àwọn nǹkan kankan tó lè fa èdè àìyedè nílẹ̀ òtù òjìire. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tí wọ́n jí kó ní oríire l'Ógbómọ̀ṣọ́ àti rí wọn gbà ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wo ìrora tó bá àwọn ẹbí wọn ní 56 days bí nǹkan tí wọ́n fi wà ní àhámọ́. Ẹ wo ìnira mo kà débì kan mi ò lè kà mọ́ nígbà tó bìnrin yẹn ní tó narrate ní tójú wọn rí nínú igbó pé àwọn tí ò bá lè rí inú àwọn ọmọ ẹ̀ àwọn táwọn jágbà làwọn ń gbé wọn táwọn ọmọ ẹ̀ bá ké wọ́n nà wọ́n ni. ṣírú àsìkò yìí ló yẹ ká wá máa ẹkùn ti wọ̀lú bàbá Olúwo ẹ mọ̀ tó pariwo ta ń kó lọ́bẹ̀ jẹ. ẹ mọ̀ yí pé bàbá wa Aláàfin wọn kì í fi ṣeré tẹ́nìkan bá sọ pé Yorùbá land mọ́mọ́ pé tó jẹ́ kó rọgbọ ó ní pé ẹ̀yin lẹ sọ pé ẹ fìyàn joyè kíní kan Yorùbá bọ́ bá jẹ́ pé bí kábíyèsí Ọ̀nìrìṣà lọ bá wí àwọn ọmọ Ọ̀yọ́ ti jáde wọ́n ti máa pariwo sẹ́kítírì bàbá wa Aláàfin ó ti kọ̀wé ìrọ́sì ní gbogbo ẹ̀ ẹni ó ga ti ga ẹni ṣáájú ti ṣáájú orí ti jórí kò sí tá a lè sọ. Adédayọ̀ Victor gbogbo tó nǹkan làwọn tó lè kàńkà níjọba ráàyè tí n bá fẹ́ rẹ́rìn màá kàn wò pé àsáwọn tó gbọ́ tẹnutẹnu báyìí ti kù mo mọ̀ pé kí ìsorúkọ ẹ̀ gan nìyẹn wàá wò bó o pè lọ́mọ Fúlàní olórí aládé ni bó o pè ní Abọ́rẹ̀ olórí aládé ni ṣẹ́rẹ́ ń tọ́ lára àgbà yẹn kọ̀ bàbá ẹ̀ wà ń bẹ̀ Ọ̀rànmíyàn lọ tẹ Ọ̀yọ́ dó mo mọ̀ pé nínú kí Adédayọ̀ Victor kó jẹ́ kan nínú àwọn ọmọ Fúlàní kò lè jọmọ ojú òjì rárá ó ti mọ̀ dáadáa ọmọ dáadáa ṣe bí ẹyẹ lé àbò kí ọ̀gá yín láti ìlú òyìnbó ìbọ́jáde lórí kìnní tó lóun ò bóòdù àtàn rárá òun ò bọ́rọ̀ míyàn tó fún iṣẹ́ ìran Ọ̀rànmíyàn ṣáàtì bàbá tiẹ̀ wà ń wáyàn ṣé wọ́n tó rí ẹ ò gbé ìlà ń wá níran Yorùbá ṣé wọ́n tó tiẹ̀ tó tiẹ̀ jọ wá ṣé ńlá wá ń wá ń tèmi ń sọ rèé kì í ṣe irú àsìkò yìí ló yẹ kẹ́ ẹ máa fi hàn joyè tó lè dá wàhálà lẹ̀ ìrẹ́pọ̀ la ní láàrin ẹ̀yin lọ́balọ́ba mo sì tún fàkókò yìí pé bàbá wa ọwọ́ Ògbòkun ti Jẹ̀ṣà ẹrú ọwọ́ ọmọ Ògbòkun afúngbàjá àbínú òkìrùn gbọ́ gbòǹgbò fáwò bàbá Ọlọ́run ti kẹ́yìn Ọlọ́run ti kẹ́yìn bàbá ń parọ́ lókù ẹ jẹ́ deputy governor ẹ tún jọ wá kí lẹ tún fẹ́ jẹ kí ló ń bà yín lẹ́rù ẹ̀yin ní gbákejì alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun ẹ pàjọ tó nírònú ẹ pé Olúwo ṣàkíyèsí ẹ jẹ́ kó mọ bífẹ̀ ti jẹ́ ọwọ́ Ògbòkun kan ò ní pìtàpìtàn kó lóun yìí ṣe fẹ̀ Ọ̀ràngún léèlá ò ní pìtàpìtàn kó lóun yìí ṣe fẹ̀ ọmọ àmàtàgẹ́sì ni wọ́n ọmọ àjàgún ńlá bí wọ́n bá dé Ifẹ̀ wọ́n wálé wọn ni èyí tí bàbá ìdálẹ̀ ó tu òjìrì tọ́dà láàmú tó èèyàn kan bá ń jùkò sí àpèrè Ọọ̀ni ó ń jùkò sí àpèrè ó tu òjìrì ó ń tọ̀ sórí olórí ìyá rẹ̀ bẹ́ẹ̀ni gbogbo dé wá ó kò yàtọ̀ lé ṣé ẹ rí gbogbo ọba ló lè pìtàn kí wọ́n tó kan fẹ̀ kì í ṣe bí ti wo
gbogbo alámọ̀ bí agbára àwọ mọ́ yàmùyàmù fòkùnkùn ó fi bojú ó búramúramù ní bí mọ́lẹ̀ bá mọ́ gbogbo wa lámọ́ bí yàmùyàmù ti mọ́ nígbàtí Ọ̀yọ́ jẹ́ Ọ̀yọ́ mu tuntun sọ èmi ń retí òpìtàn tó fẹ́ sọ pé rọ́ ni mo pa nígbàtí agbára Ọ̀yọ́ wà tí Ọ̀yọ́ empire jẹ́ Ọ̀yọ́ empire kò gbóyàn fẹ̀kéré o nígbàtí Ọ̀yọ́ empire sì ń jẹ́ Ọ̀yọ́ empire wọn ò bí Olúwo kan dá kó dúró níwájú Aláàfin Ìyá Kéré ó rò pé ipò keje ní nǹkan Ìyá Kéré wà láàrin àwọn obìnrin tó ń darí Ọ̀yọ́ tí wọ́n bá kó bẹ̀rẹ̀ lọ àti ìsákọ́lẹ̀ Ìyá Kéré ni wọ́n máa kó fún lọ́yọ̀ọ́ obìnrin tí wọ́n sì dọ̀bálẹ̀ tó Olúwo dọ̀bálẹ̀ òpìtàn tó bá mọ bí tífẹ̀ tí kó bẹ̀rẹ̀ lọ Ọ̀yọ́ kó wá sọ òpìtàn tó bá mọ ìgbà tí Ìjẹ̀ṣà ń kó bẹ̀rẹ̀ lọ Ọ̀yọ́ kó sọ òpìtàn tó bá mọ ìlú kan lẹ́kìtì tó kó bẹ̀rẹ̀ lọ Ọ̀yọ́ kó wá sọ òpìtàn tó bá mọ ìlú kan tó mú Ọ̀wọ̀ tó mú lẹ́rú rí kó wá sọ Ọ̀wọ̀ mádẹ̀ ó kí ọ bàbá Ògúnòyè ẹ kú ọjọ́ bí ẹ̀mí yá ṣọ̀pọ̀ bàbá ẹkùn abojú wọ̀nyí bàbá ó ní bí wọ́n ti kí ọba nílẹ̀ gbogbo ní Ọ̀wọ̀ èyí ṣe kábíyèsí bàbá ó bí wọ́n ti kí ọlọ́wọ̀ nìyẹn gbogbo ẹ̀lẹ́ ti sọ di kíní ń fẹ̀ wọn ní bàbá yóò ẹ ti sọ gbogbo ẹ̀rí ẹ̀yàn kí kábíyèsí mọ̀ ní ọ̀nà rọ́mọ̀ ni mo sọ nínú ètò tó lọ pé ọba kan ṣoṣo sẹ́ẹ̀ tó lè dé adé tó lè wọ bàtà tó lè wọ agbádá dé iwájú Aláàfin nígbà náà Olúfọ́n ní ẹ̀gbọ́n bí wọ́n ti ń kì wọ́n ni wọ́n ní mo tẹ òkúta oródi bí mo tẹ kọ̀ǹkọ̀ mo tẹ gbòǹgbọ̀nà sómi ṣùrù ọ̀pọ̀lọ́ Àdìgún tí mọ̀ pé wọ́n yìí jẹun lójú tí yàgbá kánú oko kọ̀ǹkọ̀ Àdìgún parẹ́ ẹ̀ mébè ẹ máa gbọ́ ẹni ó mú bàbá yín lájẹ́ òpùrọ́ nítorí ẹ̀jẹ̀ èèyàn ní fi ń mú kọ ọ̀dájú eegun abuké ní fi tẹ̀pá òṣòro wọ́n ní ẹmọ́ padé láwẹ̀ lábèṣe ẹmọ́ padé láwẹ̀ lábèrí mọ́ ẹrù bàbá wọn ní tọ́ṣẹ́ ìwọ̀fà rẹ̀ a sì ta kànkàn àwọn nìkan kí ni túmọ̀ ọ̀pọ̀lọ́ Àdìgún ìyẹn ni pé bí ọ̀pọ̀lọ́ ṣe yan lójú Ẹlẹ́gùṣí bẹ́ẹ̀ ni Olúfọ́n lè yan níwájú Aláàfin torí pé adé ṣẹ́ṣẹ́ fún tálààfin lè pè ládé yàtọ̀ sí ìsìn tẹ́lẹ̀ dádé Ṣàngó Olúfọ́n lónìí wọ́n nígbà ará Ọ̀yọ́ bá ṣe àbòsí wọ́n ní ará Awẹ́ àjòkú díẹ̀ sọ́yọ̀ ń jẹ tiẹ̀ láàyè ńgbọ̀ yóò bá ṣàbòsí wọn ní ládé ẹ máa gbọ́ ládé adé olóròlú lágbà fáláàfin òròlú ọmọ Akẹ̀láwẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹgbọ́ bó ti rí rèé ládé Aláàfin Ọ̀ládé nínú adé olóròlú lágbà fáláàfin òròlú ọmọ Àjàtẹ́yàngì nínú torí pé nígbà tí wọ́n kúrò ń fẹ̀ lára ìwádìí tá a ti rí tí màá sì fìdí ẹ̀ múlẹ̀ tí màá sì tọ́ka yín sí ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti kọ tí ìsọ̀rọ̀ ọgbọ̀n ọdún nígbà tí wọ́n kúrò ń fẹ̀ wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ adé kúrò ni wọ́n fi kì wọ́n pé ọmọ ọba aládé ṣẹ́ṣẹ́ fún adé rẹ̀ ò níye wọ́n ń sọdún adé lójoojúmọ́ lọ́dọọdún lóròrù wọ́n ń ṣe ọdún adé tí wọ́n ó tó adé lóríṣiríṣi ládé ìṣẹ̀ǹbáyé kìí ṣadé ìsìn yóò kìí ṣadé àwọn abilẹ̀kẹ̀ ìsìn adé ìgbà náà wọ́n tó báyìí tí wọ́n dẹ̀ mọ́ sọdún adé ìlú kan ṣoṣo tó ń bọ adé tó ń sọdún adé mọ́sìlì gbọ́ kò sí ìlú tí ò ní ètò fún adé ṣùgbọ́n ìlú tó ń ṣe ọdún adé nígbà tá a sọdún ìlú báwọn Igbó Ọrà bí wọ́n ti ń sọdún Ìbejì wọ́n ti ń sọdún Òkè Ìbàdàn wọ́n ti ń sọdún Ògógó ní Ọ̀wọ̀ wọ́n ti ń sọdún Àmọ̀tàgèsì Ajagunlá ní Ìlá tí wọ́n ń sọdún adé òní ìlú Ìfọ̀n
ẹjá dáa dúró bẹ́ẹ̀ tó ní ẹ̀yin èèyàn wa à ń fẹ́ràn lọ́wọ́ yín ó wù wá ká tẹ̀síwájú bẹ́ẹ̀ ní ká máa ṣe program yìí lójoojúmọ́ afẹ́ jáde síta ẹ̀ ń béèrè ìtàn Olówu mi ò ní sọ̀tàn Òwu láì dé ọ̀dọ̀ bàbá mi o Oyèlúdé Màkàmà Tẹ́gùnsù kejì Olówu ti kúta kábíyèsí o á jáde á lọ káàkiri ẹ mọ́ gbàgbé dátà náà láàlù láti gbé sáfẹ́fẹ́ ẹnjìníà tó ti ń tẹ̀ sí ń tẹ̀ sọ̀rùn ó náà ó jẹun á rí ipò sí jẹnẹrétọ̀ stúdíò wa àtúnṣe ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ó ná wa lówó àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ náwó sí wa ṣùgbọ́n à ń fẹ́ràn lọ́wọ́ yín lékè gbogbo ẹ̀ mọ̀jẹ̀ àgbàgbé ẹ̀yin bàbá wa ọba aládé àkókò tí ń rèé o àkókò tó tù òjì rèé wọ́n ní bí ọmọ ẹni bá ti ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ àìtún wádìí lọ́ta o Tinubu tó wà ń bẹ̀ yìí ń tá a bá lè gbà lọ́wọ́ ìjọba ẹ̀jẹ̀ àgbà o ẹ mọ́ gbàgbé pé bàbá Awólọ́wọ̀ bó tẹ̀lé pé premier ni wọ́n ń dùn gbà náà bàbá àdúgbò ní jẹ́ o MKO Abíọ́lá gbogbo ìgbìyànjú pátá ló gbà a dìbò fún ọwọ́lé wọn àjẹ́ òdébẹ̀ o ṣùgbọ́n àtúnṣe ni bàbá Ọbásanjọ́ bá ń lẹ̀ nǹkan bàjẹ́ púpọ̀ kò tún títí ọ̀tà ṣe kò tún bí kan ṣe gbogbo gbèsè tí bàbá yẹn rò gbóhùn san ní bá tún ti jẹ kọjá rẹ̀ báyìí wọ́n ti gba Sákúlá road lọ́yọ̀ọ́ very good wọ́n ti gba Ìlọrin tó Ògbómọ̀ṣọ́ lÓgbómọ̀ṣọ́ àdúpẹ́ bàbá wa Olúbàdàn Àrùsà first àwọn náà ti gba títì dé Ìjẹ̀bú Igbó wọ́n gbà dé Ìjẹ̀bú Òde láti Ìbàdàn wọ́n sì gbà dé Òkè-Ihò Ìgbòho Ìbàràpá méjèèjì láìpẹ́ báyìí dualization ní gbogbo títì yẹn ó jẹ́ bàbá wa Iléṣà àdúpẹ́ àwọn náà ti gbà láti Iléṣà láti Ìbàdàn wọ́n ti gbà dé Iléṣà àwa ìlú yòókù ńkọ́ kí là ń wò ṣe rí mo súnmọ́ Tinubu kíní kan kọ́ la fẹ́ jẹ o ẹkùn gbọ́lẹ̀ ẹ̀kan sí èmi àtàṣíwájú àjẹun lánàá ó pè mí láàárọ̀ yìí ilé ẹ̀ mo sùn mọ́jú òun kọ́ la fẹ́ jẹ o ń tá a bá rí gbà ní ìsìn ńgbà Buhari wà ń bẹ̀ ilé ẹ̀kọ́ gíga 12 ló gbé lọ Daura nílùú tiẹ̀ ẹ fẹ́ sọ pé kódà ibẹ̀ kó jókòó sí ọjà tí wọ́n bá fi pọnmọ ní ó fi pọnú bá a ti ṣe ńlẹ̀ èèwọ̀ bòmíì ni àkókò ni kò sí tó burú bí Sákúlá road bá wà ń fẹ̀ bàbá wọ́n ní ìṣà kò sí fìlà forí adé o ẹ lákìtìyàn tó pọ̀ òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba wọn ẹ̀mọ China níbi tó jẹ́ pé igi ọ̀gẹ̀dẹ̀ lásán ilé-iṣẹ́ ni ewé ọ̀gẹ̀dẹ̀ ilé-iṣẹ́ ni ọparun ó ní tí wọ́n fi ń ṣe mo ń wo kíní kan lẹ́nu ọjọ́ mẹ́ta ibi tí wọ́n ti ń fi trunk ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń ṣe aṣọ kí lẹ̀ wọ́n ṣe ń bẹ̀ kílẹ̀ wá àwọn olè kó lẹ́yìn àwọn olè kó rọra ìgbà ló nígbà ń ká o mọ́ mọ̀ pé lè tí mo wí ìbáyìí ti ń bí àwọn kan nú ó bí ọdún kò bí ọdún mú bí ọ léèrè máa rí lérẹ̀ iṣẹ́ ìjà bí o tún lé ẹ lánàá kílẹ̀ wá ó lè dá àkókò tiwa rèé Tinubu dá Tinubu ọ̀dá kọ́là ń wí kí la lè gbà ẹlòmíì bọ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́yìn ọba Yorùbá ṣe lè kanlẹ̀ fún Tinubu nìsín ṣé lẹ́rù abẹ́rò pé yóò wà bẹ̀ títí láíláí ṣé bẹ́ẹ̀ lẹ́ lè kan tẹ́lòmíì
Buhari wà ń bẹ̀ gómìnà kan ní east wọ́n mú àwọn Fúlàní wọ́n gba ìbọn 12 lọ́wọ́ AK-47 wọ́n ní kí ẹ dá padà fún wọn gómìnà yẹn fẹ́ bú sẹ́kún mi ò rántí orúkọ gómìnà yẹn mọ́ bọ́n sí ní ò sọ pé tí wọ́n ṣe dá mi ò sí ní òdá ṣùgbọ́n gbà á ti wá rí ẹjá lò dáadáa ẹ bá lọ tẹ ẹ dé tẹ ẹ ní ẹ̀rọ àpẹẹrẹ iléeṣẹ́ báyìí ní China ẹ fẹ́ kórin iṣẹ́ ẹ̀ wọlé àsìkò rèé marine economy blue sea blue kìíní kan ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀ ẹ lo opportunity ẹ mọ́kàn mọ́ lọ lé wọn lọ mọ́ nu bàtà lọ mọ́ gbowó kì í sọba nìkan ni mò ń bá rí o gbogbo ẹ̀yin sọmọrí gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́nu ń bẹ̀ nílẹ̀ òtù òjìrì àábì ń tẹ́ ẹ mú bọ̀ ọdún 8 fẹ́ẹ̀ pé gbígbẹ́ bí aboyún oṣù 8 ẹjá dàdó ní gbogbo ẹ̀tọ́ náà bá ní kí ẹ ràn wá lọ́wọ́ ẹ lè pè wá kì í ṣe dandan owó nìkan oríṣiríṣi nǹkan wà tẹ́ lè fi ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá sì fẹ́ polówó ọjà bóyá ká tún gbé gbàbẹ̀ torí àfẹ́kẹ́tò èyí dúró ẹ kàn sí wa 07036266958 títí nígbà míì tí a tún pàdé lórí ètò yìí ibi tó rọrùn ni ó kọ sí mi àti ẹ ire o.